àríkẹ́ ẹlẹ́sẹ̀ sóṣooṣo ṣé bá ṣe tìyá mi nígbà yẹn. ǹjẹ́ adékílékún àrẹ̀mú kòwé àpèdè àrà mo ṣèbà ọlọ́run lóòjọ́ tòní mo ṣèbà ẹ̀yin àgbàlagbà ìbà ọlọ́run ìbà ọba mi èdùmàrè kábíyèsí bàbá àrí ìró àlá àtòfiṣẹ́ ogun rán ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun ọlọ́run mi ìbà rẹ lèmi ó mọ̀mọ́ ṣe ní gbogbo ọjọ́ ní gbogbo ìjà ní gbogbo ìgbà ní gbàkúùgbà lóòrèkóòrè gbé òkè ntí ìdè. dékílékún àrẹ̀mú òjíǹjí kìrìjí babaláwo orí ńlọ kífá forí. àló jíǹjí kìrìjí babaláwo orí ńlọ kífá forí orí ń bẹ lókèrè òun nìkan ṣoṣo gírogíro. kò pẹ́ kò jìnnà etí wa àbórí dúró orí mi àkàṣà ìdẹ́lẹ́ni. àní kò pẹ́ kò jìnnà ojú náà wá borí dúró orí mi àkàṣà ìdẹ́lẹ́ni. kò pẹ́ kò jìnnà gbogbo ara náà wá borí dúró gbé òkè yìí tí ì dé. ìbá gbogbo ẹ̀yin pèdèpèdè ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé mo ṣèbà. ìbá bàbá ìbá yèyé ìbá olúwo ìbá ojúgbọ̀nà ìbá párìpá adáṣọ mọ́múrò. dékúnlé igbá léni mí mo dódò múrin terere àwo léni mí mo dódò múrin tarara kèrègbè léni mí mo dódò múrin ìpodó mo ṣẹnu pótókí kí n tó momi ìbà. mẹ̀bíán ní yeye ọmọ ní gbọmọ ìrùnkẹ̀rẹ̀ a sì mọ gbọ́rùn ọmọ Ọ̀rúnmìlà dékílékún mo dédé lóòjọ́ tòní párá ńlé ọkọ́ ọ̀dẹ̀ ńlé àdá ò níbi méjì rè bí òṣoko gbé òkè. àní mo ṣèbà ògùdẹ̀gùdẹ̀ wọ́n lómi adágún ní fojú jaró omi ọ̀gbọ̀gbọ̀n ní ṣojú kàró adíá fún Ọ̀rúnmìlà níjọ́ tí baba ń ṣàwó lọ sí jìn ní àwọn ẹlẹ́yẹ. ìbà akẹ́bọ̀ ó fún ìbà akẹ́bọ̀ ó dà ìbà akẹ́bọ̀ ó dájú lé ọ̀run gbẹrẹgbẹrẹ. dékúnlé adòrò ńdòrò alápàǹdẹ̀dẹ̀ ní kọ́lé tiẹ̀ tí yọjú ẹ̀ sẹ́yìn dòròdòrò ńlọdíàfò ìpolú tí sọmọ kọ́ṣẹ́ àgbọnnìrègún ńlọdíàfò ìpolú tí sọmọ kọ́fà àgbọnnìrègún òyìpolú ò mọ̀mọ́ dídá ọwọ́ òyìpolú ò mọ títẹ̀lẹ̀ ǹjẹ́ bójékulẹ̀ fi ń ṣòro nílẹ̀ yìí o àwa ò mọ̀ kan ẹ̀yin òṣòro ẹ wá bá ní tóró yìí ṣe ẹ̀yin òṣòro gbé òkè. ìbà rẹ bàbá mi àdìsá ọ̀kín adébọ̀wálé ọmọ adésànyà lóde tìjẹ̀bú. ọlọ́run kó bá ń dẹlẹ̀ fèèyàn rẹ̀. àdìsá ọ̀kín wọ́n kọ́ mi nífá mo mọ̀fá wọ́n kọ́ mi lédè mo mèdè wọ́n kọ́ mi ṣọ́mù mo mẹ́ràn jẹ bí ọmọ ọdẹ.
bàbá mi ní mọ̀ wí bẹ́ẹ̀ wọ́n ó pé awọ pupa ìtẹ́ lọ́wọ́ oníṣọ̀nà wọn lọ́mọ pupa ìtẹ́ láwùjọ àríkẹ́ àríyọ̀ ńlá àrọ́mọ tuntun bí gbogbo awo bá relé ẹ̀dùn àsìkò sí lédì ọmọ ní ìsìnkú ìrókò olúwéré ní ìsìnkú ẹ̀dàn kó mọ jẹ́ tẹ̀yìn àgbààgbà ńlẹ̀ yìí lóòjọ́ tòní a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan wínrínwínrín ọ̀rọ̀ ní ilẹ̀ ti gbọ́ kó owó èlódé ẹyẹ ìkìlọ̀ bí ókè ń bọ̀ ná. kí a máa nù mí mo mọ̀ ọ́ jẹ mo kú lọ́mọ èké àgbékọ́rùn roko nítorí pé àtẹ́lẹwọ́ mi ń wò pé mo fẹ́ wá ṣe ni wọ́n kúkú ránṣẹ́ wá pè mí àwọlé onírárá ń kan gbá ìlòdìá fún wọn lé onírárá ń kan gbá àtẹ́lẹsẹ̀ mi ń wò pé mo fẹ́ wẹ̀yìn wò ń ṣe ni wọ́n ránṣẹ́ wá pè mí àwọlé onírárá ń kan gbà tó dífá fún wọn lé onírárá ń kan gbà àtẹ́lẹwọ́ awo ni àtẹ́lẹsẹ̀ awo ni ìlòdìá fún kowé tó lóun ó joyè ọbàrìṣà ó lóun ó foyè ọbàrìṣà lẹ̀ pé òun ó tún joyè ọba ńlá ǹjẹ́ bí kowé bá yún re àlọ bí kowé bá yún re àbọ̀ ó dìgbẹ̀yìn kẹ́ ẹ tó mọ rírì ẹyẹ oko ẹ mọ́ nù mí mo mọ̀ jẹ́ gbé òkè. àní tá a mọ̀ sọ̀rọ̀ lé lórí lóòjọ́ tòní ìtàn ìṣẹ̀dálẹ̀ Yorùbá náà ni a tún padà sẹ́yìn á gbé ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ pípé kan náà wá sórí ètò ọmọ Yorùbá àtàtà tí wọ́n yáàyè tí wọ́n mèdè tí wọ́n màṣà á gbé wọn wá sórí ètò yìí wọn ó bá wa yànnà náà ṣùgbọ́n ṣáájú ká tó ráàyè bẹun ó ní nǹkan kan tí ó wà tí mo fẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ ẹ jàǹfààní ẹ̀ ẹ jẹ́ kí n gbé signboard wọn sójú ìwòran yín kẹ́ ẹ rí eléyìí wà fún ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń gbé Amẹ́ríkà àtẹ̀yin tẹ́ ń gbé Canada Legal Shield ìní ọ̀ pé Legal Shield ìní ọ̀ pé kí ni já Legal Shield àkójọpọ̀ àwọn lọ́ọ̀yà ọlọ́mọdé àrẹ́jọ́ ọlọ́mọdé àrẹ́jọ́ tá a mọ̀ wí bá a bá ní kọ́lọ́mọdé àrẹ́jọ́ ó mọ̀ láwọn nǹkan kan téèyàn mọ̀ lè sá fún kó mọ̀ wá dìgbà náà kéèyàn mọ̀ lọ fi owó ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó iyebíye kó wá fi mọ̀ gba lọ́ọ̀yà ní àwọn àjọ yìí ṣe wá púpọ̀ yìí pé nǹkan kan wà tá a ṣe é sí ẹni tí ò lówó lọ́wọ́ tí yóò fi mọ̀ dẹni tí yóò ní agbẹjọ́rò tí ó mọ̀ ṣègbè lẹ́yìn ẹ̀ ń wá gba àlejò méjì báyìí àwọn ni wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ Legal Shield yìí ń gba àwọn àlejò méjèèjì yìí ẹ farabalẹ̀ yá wọn níbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ gbọ́ bí a ṣe lè jàǹfààní Legal Shield yìí ọlọ́mọdé àrọ́ràn wọn ni bí wọ́n bá ń fàrán àrán tí wọ́n fi dàmáàsì tí wọ́n fi ń ránṣọ ẹ̀wọ̀n kò ní tọ́ sí wa o kó mọ́ bá wa tọ́ sí wa ojú ìní alákànfí sọ́rí mò ń bọ̀ ń ètí ìdé. ibi awíládé yìí ọ̀rọ̀ bù ṣe àlejò tí a ní ìsìn yìí ọ̀jọ̀gbọ́n ni wọ́n ọmọ Yorùbá ni wọ́n èdè Yorùbá ìsìn ní iṣẹ́ tiwọn ẹ dákun ẹ bá ń fira yín hàn fáwọn aráalé. tó ẹ̀yin aráalé mo kí yín lọ́pọ̀lọpọ̀ Oyèníyì Bùkọ́lá Adéyẹmí ló kọ tèmi ọmọ bíbí ìlú rẹ̀ sì ni Yorùbá pọ́nbélé mo sì ń kọ́ African history ní Missouri State University níbí ẹ ṣeun sá. ẹ ṣeun bàbá mi African history kì í ṣe ti Yorùbá nìkan àti Zulu àti Xhosa àti gbogbo ẹ̀ sọ́nà gbogbo ẹ̀ lẹ́ńkọ́ pọ̀. kìí ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lóun ọkọ̀ gbogbo ẹ̀ yóò kú lásán ni. Yorùbá gangan ìtàn Yorùbá gangan lèmi ń kọ́. bàbá ẹ ṣeun ẹ wá jẹ́ a lọ sídìí ìtàn Yorùbá ọ̀hún náà oríṣiríṣi ẹ̀ka ni ìtàn Yorùbá ti pín sí nínú àkọ́kọ́ nínú àwọn tó kọ̀tàn tó fún wa ní àkọọ́lẹ̀ ilẹ̀ Yorùbá àlùfáà Johnson wọ́n kọ ìtàn tiwọn àwọn ni wọ́n kọ́kọ́ kan àwọn bàbá wa tẹ̀yìn náà ti bá ṣiṣẹ́ rí bàbá wa Adé Àjàyí àwọn náà kọ
àwọn ọ̀jọ̀gbọ́n Sàbúrì bí ò bá kú gbogbo wọn náà ni wọ́n kọ Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún ìrántí tá à ń ṣe fún wọn. ṣùgbọ́n o lójú tiyín gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tó mọ̀ ń pa kinní yìí ọ̀nà mélòó ló pín sí àti pé èwo ló ṣe é dìmú gbòógì nínú gbogbo ọ̀nà tó pín yẹ́lẹyẹ̀lẹ yìí. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun gan ni ọ̀rọ̀ tí ń jà ńlẹ̀ ó ti tójọ́ mẹ́ta. ìtàn Yorùbá ìtàn ṣẹ̀dálẹ̀ Yorùbá ó pín sí ọ̀nà mẹ́ta. mo sọ eléyìí ọ̀nà mẹ́ta tó pín sí yìí méjì lọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nítorí pé àlùfáà àtẹ̀dá kan Samuel Johnson ó sọ méjì fẹsí mọ̀ pé nígbà tá a bá ti lákọọ́lẹ̀ nígbà àwọn arúgbó wa bá ti kú tán àkọọ́lẹ̀ ni a máa tẹ̀lé. Yorùbá parí ẹ̀ wọ́n ní bọ́mọ ò bá tàn yóò bá àrọ́bá. So àwọn àrọ́bá tá a kọ́ọ́lẹ̀ ó jẹ́ kí kẹta dàbí ẹni kó sọnù. ṣùgbọ́n kó tó di pé àlùfáà Johnson ṣàkọọ́lẹ̀ tiẹ̀ àwọn àkọọ́lẹ̀ kan wà tó jẹ́ pé tí ò bá ṣe ẹni tó mú lọ́kùnkúndùn àǹfààní wà káyọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ rí tápẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ pé àlùfáà Johnson lọ kọ́kọ́ kọ̀tàn Yorùbá kò rí bẹ́ẹ̀ o. àwa wà lára àwọn. kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ wà nú àwọn tó kọ ni lóòótọ́ ọkọ ìwé tó tóbi ṣùgbọ́n bàbá kan Moses Níjàdú olùkọ́kọ́ kọ̀tàn Yorùbá ní tọmọ Yorùbá ṣùgbọ́n ẹni tá a kọ́kọ́ lè sọ pọ́kọ ìtàn àkọ́kọ́ Samuel Bishop Ajayi Crowther ni ní àsìkò kò sílẹ̀ Yorùbá kò sí Nàìjíríà ọ̀dọ̀ àwọn Sàró Sierra Leone ló wà tó fi kọ ìtàn àkọ́kọ́ tẹ́nì kankan kọ́kọ́ lẹ̀ nípa Yorùbá kìí sì ṣe ìtàn Yorùbá gan ní kọ bí kò ṣe ìtàn èdè Yorùbá ṣùgbọ́n nínú ìwé yìí introductory chapter ṣe ó pín sọ́nà méjì ó sọ ìtàn Yorùbá lápá kan ó sọ ìtàn ọba Èkó lápá kejì so nínú rẹ̀ ó yà sọ́nà mẹ́ta ó ní àkọ́kọ́ tàtà àkọ́kọ́ ní ká má ba lọ wo ná àkọ́kọ́ nínú rẹ̀ ó náà ṣèwádìí ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí mo fẹ́ sọ ní ilẹ̀ Yorùbá a ní àkọọ́lẹ̀ that is writing sọmọ tá a bá ń sọ wọ́n ní Íjíbítì wọ́n ní àkọọ́lẹ̀ Yorùbá náà ní Ìkẹ́dù ni à ń pè ní Ilé Ifẹ̀ Ìkẹ́dù là ń pè Ìkẹ́dù yìí a lè pè ní ancient school àwọn iléèwé àkọ́kọ́ dá tá a ti ń kọ́ àṣà ìṣe àti ọgbọ́n ilẹ̀ Yorùbá nínú rẹ̀ wọ́n sọ ìtàn Òrìṣànóbù Ọ̀gẹ́nẹ́ pé ó rán ẹrú rẹ̀ kan oko ní ń po ọkùnrin òun náà wá kọ́ àwọn sọ̀ǹgbé rẹ̀ láti òde ọ̀run wá ó ní wọ́n lọ dá ibùgbé lẹ̀ fún àwọn ẹ̀dá ayé láyé oyún ní ìtàn àkọ́kọ́ ìgbà tí wọ́n dé omi gbogbo lẹ̀ wọn ò rí bi dé sí níbo láwàá gbélé gbà wọ́n bẹ̀rẹ̀ sí bẹ Elédùà Òrìṣànóbù Ọ̀gẹ́nẹ́ lọ́wọ́ àpàṣẹ kí omi ọ lọ sí ààyè rẹ̀ sílẹ̀ farahàn. Elédùà náà ní Òrìṣànóbù Ọ̀gẹ́nẹ́. òní à ń pè ní Òrìṣànóbù Ọ̀gẹ́nẹ́ nínú Ìkẹ́dù tradition nínú àṣà Ìkẹ́dù. nílẹ̀ Ẹ̀fẹ̀. bẹ́ẹ̀ ni ìgbà tí omi ń fà sẹ́yìn ilẹ̀ tó yọ ni à ń pè ní Ilé Ifẹ̀. èkejì ẹ̀dìyàn mú lákọ̀ọ́kọ́ èkejì ọkùnrin kan wọ́n ní ọdẹ ni ọ̀rẹ́ ní àpò ọkọ rẹ̀ wọ́n ló ní àkọ́kọ́ tọkọkọ délé ayé aràn wa látòdì ọ̀run ni nígbà tó délé ayé omi lò náà bá rẹ̀rẹ̀rẹ̀
kò yé kò mọ bóun náà ṣe rìn ọbẹ̀ elédùà wa rán Ọ̀rúnmìlà Odùduwà Ọbàtálá pé kí gbogbo wọn máa bọ̀ láti ṣe kí wọ́n lè lọ ran ọrẹ lọ́wọ́ àwọn yẹn ni wá kó èèpẹ̀ èkùrọ́ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n kó lọ́wọ́ wọ́n ní àdínú dínkù aṣọ kan ní wọ́n fi mú wá sílé ayé ìgbà táwọn dé wọ́n bá tí ọ̀rẹ́ sọ̀rọ̀ olóòrí bí fẹsẹ̀ nílẹ̀ wọ́n dà á lẹ̀ wọ́n da ìpẹ́ lẹ̀ bí tàn ṣe sọ fún wa adìẹ tí wọ́n mú wá lóde ọ̀run tan ìpẹ́ ibi tí wọ́n dé sí ni wọ́n ń pè ní ọ̀ràn Ifẹ̀ ńbẹ̀ lè Ifẹ̀ dòní. ìkẹta ó ní ìtàn tí Samuel Johnson nínú ìwé rẹ̀ History of the Yorùbá especially tá a bá wo ojú ewé 10 ó sọ ìtàn ọba Haúsá Sultan Bello pé ìtàn tó wọ́n sọ yìí ẹnu Sultan Bello ló ń ti gbọ́ kò sì ṣe kóun gangan ló sọ fún Clapperton ló sọ fún so ẹnu Clapperton ló náà ti gbọ́ ẹlẹ́ẹ̀kẹta yìí Sultan Bello ó ní Odùduwà pé alẹ́ nílùú Mọ́kà ni pé ìgbà wọ́n lé Odùduwà kó lu Mọ́kà kí ló ṣe pé Lámúrúdù ni bàbá rẹ̀ yìí wọ́n pa á nítorí pé ìkédáyé àtàdé àpò ó dojúrú òun gbà pé àwọn ará Mẹ́kà ti ba ìsìn jẹ́ wọn ò sin Ọlọ́run bó ṣe yẹ mọ́ wọ́n ti mú oríṣiríṣi ìbọ̀rìṣà kún so wọ́n pa Lámúrúdù àmọ́ rẹ̀ wá sá kúrò Odùduwà ni wọ́n pè ní olórí àwọn ọmọ tó sá kúrò wọ́n ní à ń rìn fún bíi 80 to 90 days ni wọ́n ṣe dé Ilé Ifẹ̀ ṣùgbọ́n ìtàn ẹlẹ́ẹ̀kẹta yìí nǹkan méjì kan tó so mọ́ nínú ìtàn wọn nígbà tí wọ́n dé wọ́n bá àwọn èèyàn 13 tí wọ́n ti ní ọba lórí tí wọ́n ń jọba lórí àwọn àrán 13 nílé Ifẹ̀ tó ṣé àwọn èèyàn tí wọ́n bá ẹni à ń pè ní Yorùbá ni àbí àwọn tí Odùduwà kó wá ara àwọn tá a sọ̀rọ̀ bá lónìí nù ká lè bá àmọ́ tá a dì mú torí nfẹ́ ká gbàgbé tẹ́ fi de ọ̀rọ̀ mọ́lẹ̀ pé kí ni ká dì mú. so ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí ìtàn Yorùbá pín sínú. ẹ wá jẹ́ ká kọ́kọ́ wo ẹlẹ́ẹ̀kẹta náà ní ọ̀rọ̀ Sultan Bello ní bó ti wí tá a bá wo kọ Yorùbá ó dàbí pé ó rọ̀ mọ́ àràfí èdè Lárúbáwá 3 yáò rọ̀ àti bá bí Lárúbáwá ti bẹ́ẹ̀ ni ṣé ǹjẹ́ kò fẹ́ túmọ̀ sí pé òun ni ó dàbí pé ó ṣe é fara mọ́jú àbíbò lẹ́yìn tìrì. olóòtú yọ̀ọ̀dà fún tí ó pọ̀ ọjọ́ yín ọ̀dà alẹ́. nínú ìtàn tí Sultan Bello sọ torí òun náà lákọọ́lẹ̀ nínú ìtàn tó ń sọ n tó pe Yorùbá ò ṣe máa sọ lórí afẹ́fẹ́ ká má máa bínú síra wa yàrá bá ń sá ọmọ àlè pé gbogbo àwọn tí ń bẹ ní ìsàlẹ̀ odò Ọya làwọn ń pè ní Bansambokoi pé àwọn ọmọ àlè ìran 14 ni Haúsá pín sí tàbá tẹ̀lé ìtàn Bayajida nígbà tó dé Daura ọfẹ́ ọmọọba wọn tó gbà á lẹ̀ wọ́n wá ní ìyàwó 7 àlè 7 Gòbírí ọ̀kan náà àlè tó níhun ni a pè ní
olùdásílẹ̀ àwa Yorùbá ni wọ́n fi ń pè ní Yáròbánsá. Yáròbánsá ni ó wá dàdàlú tí ìgbà tó di bí 1836 làwọn missionaries bẹ̀rẹ̀ sí pè ní Yorùbá. Ṣẹ̀wárí ọ̀rọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ àpérò torí àwọn ìbéèrè pọ̀ tá a lè béèrè. Fàpẹẹrẹ tó bá jẹ́ pé Mọ́kà láti wá lóòótọ́, gbogbo àwọn àsìkò tí wọ́n sọ yìí àkọọ́lẹ̀ ń bẹ Mọ́kà, kí ló dé títí dòní àrà àkọọ́lẹ̀ kankan tó sọ pé Lámúrúdù, Nimrod, bí Samuel Johnson ṣe pè lójú ewé kẹwàá nù, Nimrod. Kò sí àkọọ́lẹ̀ tó sọ pé ìjà kankan ṣẹlẹ̀ àti pé àwọn kan kóra wọn bínú lọ. Àrà àkọọ́lẹ̀. Ṣùgbọ́n nǹkan kan wà tí wọ́n lọ́jọ́ gáte kò jọ gáte ìfẹsẹ̀ méjèèjì yìí ti ro. Nǹkan kan wà tó so mọ́. Ní àwọn ibi títàn yẹn sọ pé àwọn èèyàn yẹn dúró sí. Àkọọ́lẹ̀ ń bẹ pé wọ́n kọ ìlà. Gbogbo bí wọ́n ní á dúró sílẹ̀ àwọn èèyàn yẹn kọ là títí dé Ilé Ifẹ̀. So ẹja kọ́kọ́ dì yìí mú ẹgbẹ́ kan á padà orí ẹ̀. Ìbéèrè yìí ni pé kí ni ká gbàgbọ́ torí ó fara pẹ́ra wọn. Ó fẹ́ ara pẹ́ra wọn. Ní gbòógì kò sí bí ẹ̀dá kan sì lè sọ pé wọ́n rìnrìn 80 days or 90 days láti bí Mọ́kà wà lónìí sí anywhere ńlẹ̀ Nàìjíríà. Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. Àbíọ́n lo Kánàkó ni. Wọ́n lè lo Kánàkó yóò dáa fún etí ọ̀pọ̀ ọjọ́ yóò dálẹ̀. Bóyá lo Kánàkó. Bẹ́ẹ̀ bá lo Kánàkó nǹkan yóò lo 90 days tí wọ́n fi débí. Then ètò tó fara pẹ́ ni pé ìtàn tó fi yé wa pé ibi tí Ilé Ifẹ̀ wà lónìí nǹkan ni Ilé Ifẹ̀ tí wọ́n dé sí. And ẹ̀rí wà tó support pé ó ṣeé ṣe kó mọ̀ jẹ́ bẹ́ẹ̀ torí Ìkẹ́dù tá à ń sọ yìí ní area Kogi Làgbà àtàwọn èèyàn wa tí ń bẹ́ẹ̀ Yorùbá ni wọ́n. Àwọn kan wà tí wọ́n gbọ́ èdè mo ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ṣiṣẹ́ rí tí wọ́n gbọ́ èdè tí wọ́n mọ àṣà tí wọ́n mọ ẹ̀kọ́ tí Ìkẹ́dù dálé lórí. But tí a bá ní fàágùn bọ́lá pàdé orí ọ̀rọ̀ kan. Ibikíbi tí Yorùbá bá ti wá tí wọ́n fi délé Ifẹ̀, àwọn 13 tí wọ́n bá ń bẹ̀. Ṣé àwọn ni Yorùbá ni àbí àwọn tí Odùduwà kó wá níbikíbi tí wọ́n ti rí wọn wá? Sáwọn ni Yorùbá ni àbáwọn 13 àti bí? Torí nínú tá à ń pè ní Ọbalùfọ̀n tradition, wọ́n ní àwọn oríṣiríṣi àgbétúnṣe reenactment tí wọ́n ń ṣe nílé Ifẹ̀ títí dòní láti fi hàn pé àwọn ni àwọn ìṣẹ̀ǹbáyé tàwọn níbí la dó sí látọ̀run wá. Àwọn nínú àwọn ìṣẹ̀ǹbáyé yìí ìgbà wọ́n ní àwọn tí wọ́n ń ṣe pé Odùduwà dé o bí ìjà yìí ṣe bẹ̀rẹ̀ ní o bí wọ́n ṣe gbà sáàrin wọn ní. Tradition sọ fún wa pé ìgbà tí wọ́n gbà nǹkan kan ló ṣe ẹnu wọn ò kó nkálukú ń dá wà ní àdáwà Súpàdélé Abíọ́dún ni ọjọ́ ń pè ara wọn gbà wọn bẹ́ẹ̀ òun ló pe gbogbo wọn jọ pé ọmọ ìyá nìyí kí ló dé tẹ̀ farapọ̀. So bóyá èrò tèmi nu o bóyá torí pé ó mú wọn kóra wọn pọ̀ kán ríra wọn bí ọ̀kan pàápàá jùlọ wọ́n ní tẹ́ ẹ bá rántí ìtàn Mọ́remí ìtàn ìṣẹ̀ǹbáyé lò náà pé àwọn Ìgbò kìí ṣe àwọn Ìgbò tòní o kìí ṣe àwọn Ìgbò o kìí ṣe àwọn Ìgbò o pé àwọn Ìgbò kan wà tí wọ́n máa kógun jafẹ̀ pé olópa ẹnu wọn pọ̀ tí wọ́n fi lè kógun tí wọ́n fi lè gbára wọn lẹ̀ tó bá ṣe é ṣe pé ó rí bẹ́ẹ̀ lóòótọ́ kí la fẹ́ gbàgbọ́ ká má bàa lọ wo ná èrò tèmi ni. Ìtàn àkọ́kọ́ ó fi ìdí Ilé Ifẹ̀ múlẹ̀ ni ìṣó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀
ká lè bá àmọ́ tá a dì mú nú ẹ̀ kò sí kan tá a lè mú sọnù ìtàn àkọ́kọ́ fi ìdí ìṣẹ̀dá Ilé Ifẹ̀ lélẹ̀ ni ìtàn ìkejì ń pa ọrẹ ẹ̀rí jẹ́ mi ó fi yé wa pé kìí ṣe ọ̀ràn Ifẹ̀ nìkan ní ẹjọ́ sí Ọ̀yẹ̀ láàgbò nílé Ifẹ̀ èyí náà fi ìdí oríṣiríṣi ẹ̀ka tí ń bẹ nílé Ifẹ̀ ó fi lélẹ̀ ni ẹ̀kẹta ó fi ìdí nǹkan kan tó ṣe pàtàkì lélẹ̀ tí ìtàn tí Sultan Bello sọ ṣẹ́rí tí ní gbogbo orílẹ̀-èdè ayé táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí gbá àjọpọ̀ wọ́n ń dáko ni wọ́n ń pẹja ni tó bá ti di pé wọ́n bí sí wọ́n rẹ̀ sí àsìkò kan ó dé tí ilẹ̀ ò ní tó wọ́n máa fẹ̀ sí wọ́n máa fẹ̀ sí so ẹ̀ka kìíní lọ bí ẹ̀ka kejì lọ bí ẹ̀ka kẹta bó ṣe di pé ẹ̀ka 13 tó ń kálukú lọ tá a bá mú ti Odùduwà kún ọdẹ̀ka 14 tó ń kálukú yapa so ẹ̀ka gbogbo àwọn ẹ̀ka ìgbárajọpọ̀ wọn bó ń kálukú ṣe kóra wọn jọpọ̀ tí wọ́n ti ríra wọn bí ọ̀kan ó ní ìtàn kẹta fìdí ẹ̀ múlẹ̀ so pé ìkànlá ayọ̀ sọnù tá a bá délé Ifẹ̀ lónìí gbogbo ìtàn mẹ́tẹ̀ẹ̀ta yìí la lè lọ ìdílé kan tí wọ́n sì sọ fún wa pé ìtàn bàbá wọn nu kí la wà dúró lé lórí ìdúró lé lórí ìwé yìí ṣe pé ìtàn wo ló correct ìtàn wo ni ò correct látijọ́ aláyé ti dáyé tá a ti wà lórí èpè yìí èèyàn jábọ́ látọ̀run bí ọsàn ṣùgbọ́n nǹkan kan ni pé ẹ̀ka ẹ̀dá kan àwọn ẹ̀yà kan wọ́n gbàgbọ́ pé ìtàn àwọn ni kìí ṣe pé lónìí àjókòó lérí pé a fẹ́ fi òtélé òótọ́ ni kìí sòótọ́ mọ́ òté tá a fi lé ni pé kí ló mú wa yàtọ̀ sí àwọn ìyókù kí ló sì mú wa dọ́gba pẹ̀lú àwọn tá a bá dọ́gba táwọn olóyìnbó ń pè ní taxonomic sameness and differences bó la ṣe kanra àti bó la ṣe yàtọ̀ bí Yorùbá ṣe kanra ní 1958 ọ̀jọ̀gbọ́n kan T.J. Bowen ó ní àwọn bami ìjọ onítẹ̀bọmi tí wọ́n néèmù yunifásitì wọn after Bowen nínú ìwé rẹ̀ Dictionary of the Yorùbá Language ó sọ ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì sí gbogbo nǹkan sọ yìí ó ní kò sí ní tí ń jẹ́ Yorùbá pé àwọn èèyàn gangan tá à ń pè Yorùbá lónìí tá à ń pèlè wọn lẹ̀ Yorùbá tá à ń pèdè wọn ní èdè Yorùbá tá à ń pèsè wọn ní àṣà àti ṣe Yorùbá pé kò sí pé Ẹ̀gbádò Àwórì Ìjẹ̀bú Ọ̀yọ́ Ọ̀tún Ìlàjẹ Ìkálẹ̀ Ìkọ̀lé Ìgbónà Kàbà pé bí wọn kálukú ṣe ń pe àwọn nu. ó ní ṣùgbọ́n wọ́n ní orúkọ méjì kan tí gbogbo wọn mọra wọn sí èyí tó jẹ́ pé àwọn tí wọ́n lùgbàdì oko ẹrú nígbà wọ́n kó wọn débi wọ́n ń lọ orúkọ táwọn yẹn ń pera wọn nu. orúkọ àkọ́kọ́ ni Akú pé Akú Ẹ̀gbá Akú Àwórì Akú Ìjẹ̀bú pé orúkọ tí ń pera wọn nu. èkejì ó ní Lùkùmí Ẹ̀gbá Lùkùmí Ọ̀yọ́ Lùkùmí Adó Lùkùmí Kàbà Lùkùmí Ìgbónà pé bọ́n ṣe ń pera wọn ni Yorùbá gbogbo tá à ń pè Yorùbá lónìí wọn ò fi gbà kan sọra wọn ló kọ. àwọn òyìnbó ajẹ́lẹ̀ pàápàá jùlọ àwọn missionary àní tẹ orúkọ mọ́ wa lára as a unifying name for gbogbo àwọn tó ń pera wọn ní Lùkùmí àti Akú. bí bọ́rọ̀ okọ̀ ṣe jẹyọ nu ṣùgbọ́n láti gbà pásítọ̀ tẹ ẹ̀dá kan oníwàásù Samuel Johnson ó ṣiṣẹ́ takuntakun
bó tilẹ̀ jẹ́ pé ìwé ìtàn tó kọ ọ̀pọ̀lọpọ̀ atótónu ló tẹ̀yìn ẹ̀ yọ. Fàpẹẹrẹ ìwádìí pọ̀ tó ṣe lóòótọ́ ṣùgbọ́n àsìkò tó kọ̀wé yìí ọmọléèwé ni sẹ́mínárì ló wà Sierra Leone ilẹ̀ àṣàrò wọn bí sí òun náà wá bí ni ṣùgbọ́n ìtànjí ó lè tírèsì orírun rẹ̀ dé Ọ̀yọ́ ó gbé Ìbàdàn ó gbé Abẹ́òkúta ìgbé rẹ̀ lọ́yọ̀ọ́ gan ọ̀pọ̀ so ìtàn tó kọ àwọn oríṣiríṣi àrọ́bá tó rí káàkiri tó rí gbà lẹ́nu àwọn ọba àwọn arọ́kin ní Ọ̀yọ́ àwọn ìwò là ń pè ní arọ́kin palace historians torí nílẹ̀ Yorùbá ìtàn wa ṣe pàtàkì débi pé ní gbogbo àti orírun Yorùbá láti ṣẹ̀dáyé wa láti ní àwọn òǹkọ̀tàn tó jẹ́ pé sẹ́ẹ̀ tí wọ́n ní pé kí wọ́n ká ìtàn wọn kó tó rí wọ́n sì ní gbogbo wọ́n ní ọba fẹ́ sọjọ́ ìbí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀rẹ́ lọ́yọ̀ọ́ ní ọ̀bọ̀ wà sọ̀tàn lù fún wọn wọ́n sọ̀tàn ọba kọ̀ọ̀kan fún wọn ọba báyìí ló jẹ kìnní báyìí ló ṣẹlẹ̀ nígbà ayé rẹ̀ so àwọn yanyan ló sọ àwọn oríṣiríṣi tó kọ yìí jọ ṣùgbọ́n bó ṣe tó kò lè káàkiri gbogbo ilẹ̀ Yorùbá o so ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn ló ti jáde wá lónìí pé Samuel Johnson ìtàn Ọ̀yọ́ lọ́kọ ìtàn Ọ̀yọ́ àti Ìbàdàn lọ́kọ kì í ṣe tàn tiwa ìtàn ṣùgbọ́n kìnní kan tí ò yé gẹ́nu gbogbo ìtàn tí ń jáde ni pé gbogbo Yorùbá akúni lùkùmí ni gbogbo wa la mọ Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí orírun wa àti Odùduwà gẹ́gẹ́ bí baba ńlá wa ibi tí Odùduwà ti wá ìtàn sọ fún ìtàn méjì ló sọ fún wa pé látọ̀run ló ti wá ìkan sọ pé ó wá láti ọ̀dọ̀ Lárúbáwá Mẹ́kà èdè wa ò bá èdè Lárúbáwá jọ alọ́pọ̀lọpọ̀ ṣe tó so wá pọ̀ lóòótọ́ kìí sáwọn nìkan ló so wá pọ̀ pẹ̀lú Iroquois ní etí New York ń bẹ̀ alápọ̀lọpọ̀ ṣe tó so wá pọ̀ àwọn Aborigine ní Australia alọ́pọ̀lọpọ̀ ṣe tó so wá pọ̀ so torí pèsè kwa àti Lárúbáwá jọra kò ń ṣe pé ní dandan ni pé ká sọ pé bóyá bẹ̀ láti wá so lọ́jọ́ tòní tó bá jẹ́ pé ìjẹni la fẹ́ tẹ̀lé ìṣòro ń bẹ láti sọ pé ibìkan báyìí ní Yorùbá ti wá ìṣòro ń bẹ láti sọ pé báyìí ní Yorùbá ti wá. ṣé ẹ rí fáǹfààní àwọn tí ń wò wá àti àwọn tí ń gbọ́ wá ń lé tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ kan sára sí ọ̀gá wa kan tí wọ́n ń wò wá alàgbà Yọrí Fọlárìn àwọn bàbá wa sọ̀rọ̀sọ̀rọ̀ nu ẹ ṣeun bàbá ẹ kú àdó tiwa. Adárúkọ àwọn ibùgbé 13 láyé ìgbà náà tí wọ́n máa ń pè ní ìlú ọ̀pọ̀lọpọ̀ àwa ìwé ìwòyí là mọ orúkọ àwọn ìlú yìí ẹ jẹ́ kémi ó kà á fún yín báyìí kẹ́ ẹ lè mọ kọ́lẹ̀ ẹ̀yin olùgbọ́ mi ẹ̀yin ẹlẹgbẹ́ mi ń bẹ̀. Ìkíní ni Ìdó ìkejì ni Ìlórómù ìkẹta ni Ìdẹ̀ta ìkẹrin ni Ìmọ́jùbí ìkarùn-ún ni Òdín Ìlọ́ràn náà ń bẹ ń bẹ̀ Òkè Ọjà ń bẹ ń bẹ̀ Ìráyè ń bẹ ń bẹ̀ Ìjùgbé ń bẹ ń bẹ̀ Òkè Awó ń bẹ ń bẹ̀ Ìwínrin ń bẹ ń bẹ̀ Parakín ìlà ń bẹ Ọmọlógún gbogbo àwọn ìlú yìí sì rèé wọ́n sì ń bẹ níbi tí wọ́n wà lóòjọ́ tòní bí wọ́n ti wà látètè kan ṣe náà ni wọ́n wà àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́mọ́là wọ́n fi yé wa pé Ìlórómù ń bẹ láàrin Ifẹ̀ àti Iléṣà lóòjọ́ tòní ibi tí wọ́n ń pè ní Ẹ̀ta wọ́n ní ó sì wà ń bẹ̀ òun ló tóbi jù láàrin wọn wà ní Mòkó nílé Ifẹ̀ Ọ̀dín ń bẹ lọ́nà Ọ̀fẹ̀wàrà Ìjùgbé Òkè Ọjà àti Ìráyè wọn ò jìnnà sí apá ọ̀nà ọ̀dọ̀ Ọmọdékẹ́ Ìlàrẹ́ àti Èsìjẹ́ wọn bẹ ń bẹ gbogbo rẹ̀ ní bẹ ń bẹ ẹ dákun bàbá mi kan náà ń pè wọlé nìsín ẹ jẹ́ kí n gba ìpè wọn ọ̀jọ̀gbọ́n Moses má bayọ̀ jẹ́ ẹ ǹlẹ́ o bàbá. tí wọ́n bá sọ̀rọ̀ síwájú mo fẹ́ ṣáàtì tí wọ́n sọ. ẹ ṣeun ṣé kí n gbé yín wọlé tí wọ́n bá bọ́rọ̀ náà débì kan. bẹ́ẹ̀ni. ètò náà tiẹ̀ ń dùn mọ́ mi ń pè yín padà bàbá ń pè yín padà. ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀ dákínní ìjẹ́ o ẹ mọ̀ pin lórí afọ́nrán káwọn èèyàn ó mọ̀ jàǹfààní kò wọ́pọ̀ lórí ètò láyé kò wọ́pọ̀ níbi tá a bá ti ń sọ̀rọ̀
kárí pòfẹ́sọ̀ méjì tó jẹ́ pòfẹ́sọ̀ Yorùbá káwọn méjèèjì fẹ́ dá sí ìtàn Yorùbá. Ọ̀jọ̀gbọ́n Bùkọ́lá àwọn náà wà níbí. Bàbá mi Moses Mábayọ̀jẹ́ olùkọ́ èdè Yorùbá làwọn náà, àwọn náà mọ̀ tán. Èní lè ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀. Ẹ dákun ẹ jẹ́ kí n fi wá àtọmọdé yín lẹ́nu ná. Nínú àkọọ́lẹ̀ ọ̀jọ̀gbọ́n Akíntóyè àwọn ní àwọn ò lérò yìí pé à ń sọ pé Odùduwà tẹ̀wọ̀n rọ̀ wá látọ̀run. Àwọn ò lérò yìí pé bẹ́ẹ̀ lórí. Wọ́n ló dàbí pé àwọn ìlú kan tó dàbí orí òkè lápá afẹ̀ tó dàbí orí òkè ni ibùgbé táwọn Odùduwà ń gbé. Pé bóyá wọ́n wá fi ẹ̀wọ̀n ọ̀rọ̀ wá láti àwọn orí òkè òun wá sílẹ̀ táwọn èèyàn ò sì mọ ibi tí wọ́n ti wá ni wọ́n ti ń pé ọ̀run ló ti sọ̀kalẹ̀ wá o. Ṣé bẹ́ẹ̀ lórí lójú tiyín? Ẹ ṣeun. Ní tá a bá wọ àwọn ẹsẹ̀ fàkàn ọ̀rọ̀ ìjẹyọ náà ń bẹ. Tá a bá worí kí Ògún wọ́n ní ìjọ́ tí Ògún ti orí òkè bọ̀ aṣọ ọ̀nà ló búrúbúra ẹ̀wù ẹ̀jẹ̀ ló wọ̀. Ẹ̀mọ́jà ara mú lọ jù bá náà lọ tó bẹ̀rẹ̀ ẹ̀ nu. Ní ilẹ̀ Yorùbá àwọn nǹkan kan bẹ tó sì wà pẹ̀lú wa dòní ṣùgbọ́n èké ti dáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òwò yìí là fi sùúrù láti béèrè ọ̀pọ̀lọpọ̀ akíní yìí mọ́. Tí Yorùbá bá sọ pé wọ́n tẹ́ wọn rọ̀ wá kìí ṣe pé wọ́n so séènì. Tẹ́ ẹ bá délé Ifẹ̀ lónìí àwọn ìdílé kan bẹ tí wọ́n fi séènì kan yẹn pé báyìí ni kìí ṣe Ifẹ̀ nìkan. Ní ẹ̀gbẹ́ Ògbómọ̀ṣọ́ Àjáàwà ẹ̀ tún bá séènì kan náà ń bẹ̀ náà kìí ṣe séènì báwọn wò. Wọn ò mọ ibi tí wọ́n ti wá ni kìí ṣe Yorùbá ò parọ́ mọ́ pé ẹnìkan jábọ́ láti rí séènì wá. Ntí ọ̀jọ̀gbọ́n ń sọ Ọlọ́run lọ́rẹ̀ ẹ̀mí wọn bó ṣe rí gẹ́lẹ́ ni kìí ṣe pé wọ́n gun séènì wá o bíi pé ẹnìkan kan sáwọn lálẹ́ hù bá a ti lè pè Yorùbá tó nínú ọ̀pọ̀ lálẹ́ hù bíi ẹni pé koríko kan àmọ́ bí ó ti wá ọkàn bí ààrẹ ní Yorùbá àmì ò tún pè lẹ́ Yorùbá ẹ lè pe akọni láàrè bọ́rọ̀ ń ṣe rí nù. Ẹ ṣeun bí tá a bá dé ẹ jẹ́ kí n fi ìṣẹ́jú kan kí n fi gbé bàbá àgbà wọlé ẹ̀mọ́ ìtì kó ń bẹ̀ o ń tẹ gbogbo ẹ̀ bí ó ti rí ẹni tí ń pè mí ìmọ̀ ìtì pè mí àti Jamaica ni wọ́n ti ń pè ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kọjá ọ̀rọ̀ Jamaica ọ̀rọ̀ tó ṣe kókó ni tí sì máa ń mú mi lọ́kàn ní gbogbo ìgbà ni ẹ dákun ẹ̀yin olùgbọ́ mi ẹ jẹ́ n sáré já ẹni kúrò lórí ìlà mọ́ bínú àwé ọ̀dẹ́rì I will call you back I will call you back ẹ mọ́ bínú yóò bà gbogbo rẹ̀ jẹ́ ni ẹ jẹ́ n gbé bàbá wọlé ná kí n mú nọ́mbà wọn jáde ẹ jẹ́ n gbé wọn wọlé Ọlọ́run ó ọ̀rọ̀ yìí ń dùn ara mi sì ń gbọ̀n wìrìwìrì bí mo ti ń fẹ́ tẹ nọ́mbà yìí inú mi sì ń dùn ẹ̀yin ọmọ Yorùbá àní ẹ mọ́ pín kínní lórí afọ́nrán ẹ mọ́ ya aládàá nìkan jẹ ẹ jẹ́ káwọn èèyàn wa yòókù náà kí wọ́n jèrè nínú táwọn àgbàlagbà méjì yìí tí wọ́n mọ̀ tán tí wọ́n bá wa sọ bí ó ti jẹ́nu bàbá náà mo fẹ́ gbé wọlé yìí àwọn náà mò ń pè lọ́wọ́ yìí ẹ̀mọ́ ìtì kò ń bẹ̀ ìtàn Yorùbá là ń yẹ̀ wò orírun Yorùbá ni là ń yẹ̀ wò. Hello bàbá o. Hello. Bàbá ẹ káàbọ̀ sórí ètò mo ti gbé yín sórí afẹ́fẹ́ o. Ẹ ṣeun. Ó dà. Ẹ jẹ́ mójú ajé kò ní sọ ọ̀jọ̀gbọ́n Bùkọ́lá Oyèníyì bàbá mi àwọn olùkọ́ tèmi alàgbà Moses Mábayọ̀jẹ́ àwọn ni wọ́n darapọ̀ mọ́ wa yìí. Ẹ ṣeun ẹ kú ẹ̀bọ̀ sórí ètò ẹ̀lẹ́mbẹ̀ o. Bàbá ẹ bá ń yí kíní tẹ́ fi ń gbọ́ mi nílẹ̀ díẹ̀. Ẹ ṣeun ẹ̀lẹ́mbẹ̀ o. Alàgbà ẹ dákun ẹ rán mi létí orúkọ yín lẹ́ẹ̀kan sí o. Bùkọ́lá Adéyẹmí Oyèníyì ni sà. Ẹ ṣeun wọ́n ní bí babaláwo méjì bá ríra wọn á ṣe ìrùkẹ̀rẹ̀ yàntúrú sí ara wọn. Bẹ́ẹ̀ ni bàbá mi. Mo kí yín ẹ kú iṣẹ́ àmọ́ra jù báyìí lọ.
ẹ rí àwọn kókó tí ẹ sọ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí díẹ̀. bẹ́ẹ̀ni. Èkínní ni pé àtọ̀runwá asọ̀kalẹ̀ sílé Ifẹ̀. Ẹnu Yorùbá nìkan kọ́ ni irú ìtàn bẹ́ẹ̀ wà, ó wà káàkiri àgbáyé ni. bẹ́ẹ̀ni. Orúkọ káwọ́ léyà rẹ̀, ó fẹ́ bá a lùfẹ́ ìyá rẹ̀ ní olómọ̀bíọ̀. Orúkọ nàmúsígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ó ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní. Gbogbo ìran ènìyàn ló ní ìtàn tí a pè ní ìtàn àròbájọ folklore. Àròbájọ folklore. Tó ń sọ bí wọ́n ṣe bẹ̀rẹ̀. Ọdún 7 ni mo fi kọ́ ilé yìí ní Rutgers University ní Amẹ́ríkà ní. Bẹ́ẹ̀ bá wo Bíbélì láti orí kìíní dé bí ìlàjì orí bí ibìkan nínú orí 11, ìtàn àròbájọ àwọn Hébérù ló wà ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn Hébérù ò rí ìtàn gidi kọ títí wọ́n fi dé orí 11 Genesis. A sì torí ẹ̀ wípé wọn yìí ṣe ìran tó dá wà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ náà ni ìran Yorùbá. A ní ìtàn àròbájọ rẹpẹtẹ. A lè àròbájọ yìí nù, a sì lè fi bùwákù torí gbogbo ẹ̀yà ayé ló ní. Àwọn Hébérù ní, àwọn Gíríkì ní, àwọn India ní, àwa náà ní tiwa. Nípa Ìgbò, Ùgbò lórúkọ yẹn bàbá mi, Ùgbò ni wọ́n sì wà ní ìlàjì ẹsẹ̀ odò. Wọ́n wà ní ìlàjì ẹsẹ̀ odò. Wọ́n sì gbà pé Ifẹ̀ làwọn ti jáde lọ. Nípa Ìkédú Foundation, inú mi dùn pé ẹ mẹ́nu bà Ìkédú Foundation, Ìkédú Tradition. Bẹ́ẹ̀ni. Ó ṣe pàtàkì sí wa, ṣùgbọ́n ara tí wọ́n kọ nínú Ìkédú ni pé folklore àwọn ìtàn tí a pè ní àròbájọ pé wọ́n jẹ́ àsọdùn ìtàn gidi tó ti sọnù mọ́ wa lọ́wọ́. Nípa pé a wá láti Mọ́kà, tẹ́ bá lọ wo àkọsílẹ̀ àwọn Yorùbá Councils of Elders, wọ́n ti dàánù bí omi ìsínwọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ti dàánù bí omi ìsínwọ́ pé nígbà tí wọ́n wo eegun èèyàn tó lọ́jọ́ lórí jù ní Mẹ́kà, tí wọ́n sì wo eegun èèyàn tó lọ́jọ́ lórí jù ní ilẹ̀ Yorùbá, ní tí eegun èèyàn tó lọ́jọ́ lórí jù ní ilẹ̀ Yorùbá fi ju ti Mẹ́kà lọ, ó tó bí 1/2 mílíọ̀nù. Bẹ́ẹ̀ni. Wọ́n rí eegun èèyàn náà ní ibi tí wọ́n ń pè ní Ìwó Ẹlẹ́bú nítòsí Àkúrẹ́. Ìwó Ẹlẹ́bú ẹgbẹ́ Àkúrẹ́. Nítòsí Àkúrẹ́, eegun èèyàn yẹn sì wà ní Department of Archaeology ní University ti Ìbàdàn títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni bàbá mi mọ̀. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú o. Ní ti Nimrod, ẹ rí i pé bẹ́ẹ̀ bá lọ sínú Bíbélì ẹ rí ìtàn Nimrod. Ẹ rí nínú Genesis orí 10, Genesis orí 1, ẹ sì rí nínú Króníkà 1, mò ń bọ̀. Genesis orí 10 ẹsẹ̀ 8 sí 10 lẹ́ẹ̀tì rí ìtàn Nimrod. Tẹ́ bá lọ sí ìwé Króníkà 1 láti ẹsẹ̀ orí 1 láti ẹsẹ̀ 9 ẹ rí ìtàn Nimrod. Gbogbo àgbáyé ló ń claim Nimrod, wọ́n ń sọ ìtàn rẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ fi bà wá lórúkọ jẹ́ láfíríkà ni. Wọ́n ní nínú àwọn ọmọ 3 tí wọ́n jẹ́ ṣé ọmọ Adam ni àbí ọmọ Adam tí Ọlọ́run gégùn fún, ṣé Muhamu àti Jáfẹ́tì. Wọ́n lọ́kàn nínú wọn lọ́tẹ̀ Áfíríkà dó tí wọ́n ń pè ní Ámù. Wọ́n ní ọmọ rẹ̀ ní Nimrod. Wọ́n ní ara rẹ̀ ní àwa Áfíríkà ti wá. Bẹ́ẹ̀ni. Àròbájọ ni o.
bẹ́ẹ̀ni. Ọ̀sánóbùà àwọn Benin ló ń pe Olódùmarè ní Ọ̀sánóbùà. Òbúà ọ̀gẹ̀nẹ̀. Ibi tí ìtàn yẹn ti wá ni àwọn Benin gbà pé àwọn làwọn tẹ Ifẹ̀ dó. Wọ́n ní orúkọ Odùduwà. Wọ́n ní kò sí orúkọ míì láàrin Yorùbá tó jọ Odùduwà. Wọ́n ní àwọn làwọn ń jẹ́ Duwà, Òkèduwà, Ògbéduwà, kìnnìkan Duwà. Wọ́n ní ìtumọ̀ Odùduwà ní I found the road. Wọ́n ní baba ńlá àwọn lọ́tẹ̀ ilẹ̀ Ifẹ̀ dó. Àpé bẹ́ẹ̀ kọ́ àpé bẹ́ẹ̀ nítorí pé ìjókòó kan wà ní ààfin Ifẹ̀ tí wọ́n pè ní ìjókòó ọba Benin. Bẹ́ẹ̀ ni yóò dáa fún orírun ọba Adó. Tí wọ́n bá sì ìyàhẹ́ ọba Adó tí wọ́n bá sì ń ka àwọn ọmọ Odùduwà méje wọ́n dárúkọ ọba of Benin. Bẹ́ẹ̀ ni. Bí Yorùbá gbà pé Ifẹ̀ ni ọba Benin ti jáde lọ, Benin gbà pé Benin ni ọba Ifẹ̀ ti wá, ẹ̀jẹ̀ àfi gbogbo òyìn lẹ̀ o. Bàbá mi àní fi ọ̀rọ̀ ilé ńlẹ̀ á padà bẹ́ẹ̀ bàbá mi á padà bẹ́ẹ̀ ó ní ìdí tó jẹ́ ń sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ní ti Benin. Nígbà mo ní ẹja sílẹ̀ mo ní ẹja gbé apá kan ni mo wí. Yọ̀dà fún ìtọ́kọ̀ lórí ẹ̀ lónìí. Yọ̀dà fún bàbá mi. Yọ̀dà fún bàbá mi. Ẹ dákun ẹ̀yin bàbá mi méjèèjì. Ntẹ ní a fi apá kan èmi ò fi sápò ìní gbàgbé o ó lè jẹjọ ìjọ mẹ́jọ òní ní fàyọ o. Bẹ́ẹ̀ fàyọ lọ kó dàbẹ ní àfàyọ lọ́la padà bẹ́ẹ̀ ni. Àwọn tí wọ́n ní Yorùbá ńlá ní ìtumọ̀ Yorùbá. Àti òní dáa fún mi. Ìtumọ̀ ọ̀rọ̀ tá a bá ń wá ìtumọ̀ ọ̀rọ̀ gbogbo káàkiri. Ẹni tí ń wá ẹni bàbá rẹ̀ jẹ lówó kí bí ọ̀bá tètè ẹni tí ń wá ẹni tó jẹ bàbá ẹ̀ lówó kí bí ọ̀bá tètè padà yọ pàdé ẹni bàbá ẹ̀ jẹ lówó. Tí a bá wo èdè kọ̀ọ̀kan káàkiri àgbáyé ọ̀rọ̀ tá a lè túmọ̀ mo lọ wo èdè kan kí lorúkọ èdè ń sápá lórí èdè tó jìnnà sí wa pátápátá ni kò súnmọ́lẹ̀ Yorùbá kò súnmọ́ Áfíríkà. Iṣẹ́ the word iṣẹ́ ó wà nínú èdè yẹn ìtumọ̀ kan náà ló ní pẹ̀lú iṣẹ́ lọ́dọ̀ wa ń bí. Turkish tẹ́ bá lọ wo iṣẹ́ nínú èdè Turkish ó túmọ̀ sí work. Àwọn tó a máa ń pè ní accidental coincidence nínú èdè nìyẹn. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun bàbá mi. Àtẹ̀bágbọ́ ní èdè Japan ẹ rí àwọn ọ̀rọ̀ ọ̀gá mi ọ̀run rere Afọlábí Ọlábọ̀dé ó lọ kọ́ èdè Yorùbá ní Japan fún àwọn ọdún kan. Ara tó kọ́bọ̀ láti bẹ̀ ni pé nínú èdè Japan ó rí àwọn ọ̀rọ̀ tó bá ti Yorùbá mu rẹpẹtẹ tó sì jẹ́ pé ìtumọ̀ kan náà wọ́n ní. Gbogbo èdè eléyìí ti ń ṣẹlẹ̀. Bàbá wa rí ọ̀rọ̀ kan tó dún bíi kinní kan bì kan táwa ń túmọ̀ rẹ̀ pé ìtumọ̀ tó ní lọ́dọ̀ wa náà ló gbọ́dọ̀ ní lórí àwọn yẹn àwa realistic. Bẹ́ẹ̀ni. Yorùbá ò túmọ̀ sí Yáròbánzá ìsọkúsọ ni wọ́n ń sọ. Bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ bá lọ ní inú àṣà Benin tí wọ́n bá sọ fún ètò ọmọ Ìgbò pé ìtumọ̀ rẹ̀ ní ọmọ ọ̀bọ tó ọ̀bọ bàbá àwọn ọlọ́ba ìyàwó ọba sùn. Ọmọ tó bí lọ́tẹ̀ ilẹ̀ Ìbòdó sẹ̀mọ̀ pé tàn burúkú nù. Ìtàn tí ò lórí ni. Gbogbo orú ìtàn rádaràdà báyẹn ni wọ́n máa ń sọ. Àwọn missionary, àwọn explorers ni wọ́n rí pé àwa Ọ̀yọ́ la ń pe ara wa ní Yorùbá. Àwọn yòókù fi ń bú wa pé ká má lo Yorùbá fáwọn. Àwọn ló wá sọ pé àwọn tẹ̀ ń bú yìí. Àwọn lédè wọ́n ṣe tààrà jù lálẹ́ ìkọ́lẹ̀ gbogbo yín lẹ́sìn tó ń sọ ìṣe ẹ̀ka èdè tọ̀dọ̀ wọn láti bá wọn sọ̀rọ̀ ṣekújọ máa jẹ́ Yorùbá papọ̀. Kọ́lọ̀ fọ̀rùn kẹ́wà bàbá ń gbóṣe. Bàbá ń bẹ o bàbá òkú o. Bàbá bá ń gbóṣe ń bẹ mo rí wọn nínú oṣù kẹjọ tí mo wà Nàìjíríà o. Elédùwà yóò dáa fún mi bàbá mi. Bàbá ń bẹ. Sọ ní tí mò ń sọ ni pé Yorùbá sẹ́rí gbogbo ìran tó ti wà tipẹ́tipẹ́ kákọọ́lẹ̀ tó dé. Ní tí wọ́n máa sọ kákọọ́lẹ̀ tó dé òun yóò di àròbájọ torí ti sọnù.
àròbájọ. bẹ́ẹ̀ bá túmọ̀ àwọn èdè Gẹ̀ẹ́sì jìn bẹ́ẹ̀ bá túmọ̀ àwọn ẹ̀yà tó wà àwọn aláwọ̀ funfun jìnnà wọ́n débi kan tí wọ́n lè gún ọ̀ lákọọ́lẹ̀ mọ́. ọ̀pọ̀ gan. ìjọ kákọọ́lẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ni ìran ń bẹ̀rẹ̀ ìran ti wà kákọọ́lẹ̀ ò tó bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. bọ́rọ̀ ṣe jẹ́ nù ẹ jẹ́ ká fi gbogbo àwọn àròbájọ ńlẹ̀ ká wá tẹ̀síwájú láti ibi tá a ti ríra gẹ́gẹ́ bí ẹ̀yà kan. tẹ́ bá padà sí ọba mẹ́tàlá tẹ ní ẹ bá àbọ̀bá mélòó wọn ni ẹ bá ń fẹ́ gbọ́n débẹ̀. mẹ́tàlá ni bàbá mi. bẹ́ẹ̀ mọ̀ táwọn kan tún sọ pé Odùduwà náà dára àwọn ọba tí wọ́n bá ń fẹ́ ni. kò tiẹ̀ jọba. wọ́n ní ọ̀jọba àwọn náà wà lára àwọn tí wọ́n bá ń fẹ́ ni pé nígbà tí Ọbàtálá tíjọba dàrú mọ́ Ọbàtálá lọ́wọ́ ni àwọn èèyàn lọ bá pé kó wá gba àwọn ló fi wá fi di aṣáájú bí tẹ̀yẹ́ ṣe so mọ́ra wọn nìyẹn. bẹ́ẹ̀ni. Ọlọ́run ràn wá lọ́wọ́ inú mi dùn mo fẹ́ mọ̀ yín mo fẹ́ ká jọ sọ̀rọ̀ lẹ́yìn ìsìn. ọ̀dà sà. ẹ ṣeun. ń ṣe pàṣípààrọ̀ aago ẹ̀yin méjèèjì inú mi ti ẹ̀dùn Ọlọ́run ti lò mí fún nǹkan rí kan nu. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ àwa tẹ̀síwájú nítorí àkókò mi ó kù bí 20 ìṣẹ́jú báyìí. ká gbà yí pé Yorùbá ti di Yorùbá ká sì gbà yí pé Oòduà àtẹ̀wọ̀nrọ̀ gẹ́gẹ́ báwa ti gbọ́ lẹ́nu ẹ̀yin àgbàlagbà náà ni pé àti gbogbo àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀tàlá yìí wọ́n parapọ̀ wọ́n sì gbóṣùbà fún Oòduà wọ́n sì gbà ní aṣáájú wọn gbogbo wọ́n sì gbé adé ààrẹ wọn wá tó fi jẹ́ pé Oòduà nìkan ni ó mọ̀ dé adé ààrẹ. bó o wá ní ìran Yorùbá ṣe wá pín yẹ́lẹyẹ̀lẹ tá a wá dẹni tí ń dé Kútọ́nù tá à ń dé Tógò tá à ń dé Lòmẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin ṣé òwò ẹrú ni àbí afẹsẹ̀ ara wa rìn lọ. alàgbà Bùkọ́lá. mo ń gbọ́ yín bàbá mi. ẹ̀yin mọ ìtàn Yorùbá ju èmi lọ èmi ò kọ́ ìtàn Yorùbá ṣùgbọ́n kékeré tèmi mọ̀ n tó fọ́n Yorùbá ká nígbà tí wọ́n wà ní Ọ̀yọ́ Ìgbòho tí ọba Amọ́rọ̀ ní kí wọ́n ó padà sí Ọ̀yọ́ ti ìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjòyè ni ò faramọ́ wọn láwọn ò padà sí Ọ̀yọ́ Àjàká mọ́ Ọ̀yọ́ tí wọ́n wà ní ìsìn ń dàbí Ọ̀yọ́ keje àbí kẹfà ni ogun nílé wọn kí wọ́n ní ogun káwọn mọ́ gbó wọ́n dára gbó ogun káwọn mọ́ dàn wọ́n dèrò ọ̀dàn ogun káwọn mọ́ mògídì wọ́n dolú esun èyí tó káwọn mọ́ mògídì ni wọ́n fi ń jẹ́ ọmọ gbélé gbégbé gbéjù gbégboro ọ̀nà kan làáwógun tì í sí ọmọ ẹrù ọba. bàbá mi yóò dáa fún yín. n tó fún àwọn Yorùbá kánú ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá tí ń bẹ ní Benin tí ń bẹ ní Kútọ́nù gbogbo wọn ní ìdílé ní Ifẹ̀ àmì ní Ọ̀yọ́ àwọn míì ní ìdílé tiẹ̀ ní Abẹ́òkúta nígbà tí Àjàyí Crowther tó kó ẹrú dé tí ń wá ìyá ẹ̀ kiri Abẹ́òkúta ló bá ìyá rẹ̀ kò bá ní Òṣogùn mọ́. bẹ́ẹ̀ni. bí Yorùbá ṣe so mọ́ra wọn kínu Bọ́ni Yáì tó ń jẹ́ ààrẹ Benin Republic láì ní mímọ̀ yóò ti kúrò ńbẹ̀. kò tí ì kú ńbẹ̀ lónìí. mímọ̀ yóò ti kúrò lórí ìtẹ́. rò bẹ́ẹ̀. Yáì tí wọ́n ń pè yẹn ọmọ Yáì ni. bẹ́ẹ̀ni. wọ́n mọ ìdílé wọn nílùú Ọ̀yọ́. bọ́dà rẹ̀ ni Pòfẹ́sọ̀ Ọlábíyí Yáì tó kọ́ linguistics ní yunifásitì Ifẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún UNESCO ló wà nísìn gẹ́gẹ́ bí ambassador Benin Republic ní UNESCO. bàbá mi ní April 6 2016 yóò gbéjọba lẹ̀. ẹ ṣeun. wọ́n á máa padà wá sí Ifẹ̀ Sọ́yọ́ wọ́n ní ìdílé wọn bẹ̀ nígbà tí Professor Yáì ní admission yìí University Ìbàdàn ibẹ̀ ló ti study linguistics lábẹ́ àwọn bàbá Bámgbóṣé
bàbá rẹ̀ wá láti ìlú wọn ọwọ́ á rí àwọn ọmọ Yorùbá pé ẹ mú mọ́ra ẹ má wò gẹ́gẹ́ bí ààrẹ o Ọ̀yọ́ làwọn ti lọ o. àwọn ará ìlú kan lẹ́bàá Èjìgbò kí ni wọ́n ń pe àwọn tí wọ́n lọ tẹ̀dó sí kí ni orúkọ kọ́ńtù tí wọ́n lọ tẹ̀dó sí. Abidjan kọ́hún. Abidjan. táwọn ìgbésìgbò náà ni wọ́n. Èjìgbò àtọ́là. ṣé ẹ mọ̀ pé ń gbà fún àtẹ̀jọ́ pé vice president kọ́ńtù yẹn ọmọ Yorùbá tó lọ láti Èjìgbò ni. ìjọ fún Yorùbá kiri nù ìlú tẹ́ ẹ bá dé tẹ́ ẹ bá rí Yorùbá ẹ má lo wákàtí mẹ́rìnlélógún bẹ̀. bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn tó ń sọ Yorùbá káàkiri àgbáyé they are over 150 million. bẹ́ẹ̀ni. kò sì síbi tẹ́ ẹ dé sí ẹ̀ bá wọn. níbẹ̀ Nàìjíríà. kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ bá wọn pẹ̀lú èdè àti òrìṣà wọn. ẹkú tí wọ́n ń pè wá tẹ́lẹ̀ torí pé n ká máa fi bẹ̀rẹ̀ gbogbo ọ̀rọ̀ sí a fi ń kíra wa nu. ẹkú ojúmọ́ o ẹkú àárọ̀ ẹkú jókòó ẹkú ìyálẹ̀ta ẹkú àbọ̀ ẹkú iṣẹ́ ẹkú ilé o. ẹkú recession o. ní ẹ ti sọ wọ́n di ẹkú ní Brazil àbí Cuba. Brazil. ní ẹ ti ń pè wọ́n ní ẹkú níbi tí wọ́n ti ń pè wọ́n ní lùkùmí torí pé gbogbo bí Yorùbá bá ti fojú kanra wọn wọn ó kíra wọn ó lùkùmí èdè àpọ́nlé ní ọ̀rẹ́ mi ní ìtumọ̀ olùkùmí tó a bá ti gbé èdè Yorùbá lẹ́nu ẹrú mi ó gbà olùkùmí ìwọ náà wà ń bẹ orí Ọ̀yọ́ wá o orí tó kó adé ìlẹ́rú yọ gbà wálẹ̀ o ẹ rí i pé àwọn Yorùbá wọn èé jà ní gbogbo bí wọ́n kó wọn lẹ́rú lọ ọgbọ́n orí wọn ni wọ́n fi gbara wọn lẹ̀ àwọn wọn ló gba èétì tí wọ́n lé ìjọba èétì sẹ́yìn àwọn Yorùbá ni. bẹ́ẹ̀ni. àwa èéjà àjàgbára ìjà ọgbọ́n làájà tá a fi yọra wa nínú ìgbèkùn. ẹ ṣeun. olóòtú ọ̀rọ̀ ẹgbọ́rọ̀ tí mo sọ ń jẹjọ́ ló mú. bẹ́ẹ̀ni. kóńdókọ́ ọgbọ́n ni. bẹ́ẹ̀ni bídùkù bá wáyé. alàgbà Bùkọ́lá ẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀ni bàbá mi ẹ ṣeun gan ni ṣe rí ọ̀rọ̀ tẹ́ béèrè olóòtú ọ̀nà mẹ́rin ló pín sí bàbá mi ti yanjú ọ̀kan ò ní padà orí ẹ̀ mọ́. ọ̀nà àkọ́kọ́ mo ti mẹ́nu lé tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá Ọlọ́run fi ọgbọ́n kan fún wa títí dò ní àkàkún torí pé èké ti dáyé ọ̀làjú ti dé. ohun àkọ́kọ́ tó mú Yorùbá di pé a bẹ̀rẹ̀ sí fẹ̀ tá a bẹ̀rẹ̀ sí lọ káàkiri ó ní pé Yorùbá wà nínú ẹ̀yà ní ilẹ̀ Nàìjíríà àti ní West Africa tó kọ́kọ́ mọ àmúlò irin iron tools àárọ̀ ọkọ́ àárọ̀ àdá àfi pàkúté àfi nǹkan kan ọpẹ́ tí Yorùbá ti ń ṣe eléyìí ló wá yí nǹkan kan padà bá a ṣe ń ṣiṣẹ́ oko nítorí yí padà bẹ́ẹ̀ ni a mechanize bá a ṣe ń ṣiṣẹ́ oko àwọn òfin gí òkúta dáko mọ́ so wá jẹ́ kí oúnjẹ kó pọ̀ yanturu tẹ́sí mọ̀ pé bóúnjẹ bá ti pọ̀ yanturu nǹkan méjì ó di dandan àkọ́kọ́ ni pé àmọ́ bí sí àmọ́ rẹ̀ sí population increase. The more tí population bá ti wá ń pọ̀ sí èkejì tí ó tẹ̀lé ni pé ètò ìlú ìdí méjèèjì ló mú ó di pé ókè o ọmọ ìwọ bọ́ bẹ̀rùn ìwọ bọ́ sọ́gbọ̀n bẹ̀rùn ìwọ bọ́ sọ́gbọ̀n bẹ̀rùn ilẹ̀ ò tó mọ́ tá a fi dáko èèyàn ti pọ̀. So ilẹ̀ Yorùbá wa àwọn ẹ̀dá Yorùbá wa bẹ̀rẹ̀ sí pọ̀ wọ́n múlẹ̀ ń bí múlẹ̀ lọ́hùn. Bàbá mi kan máa ń sọ báyìí ó ní ẹni arárọ̀ kan ìgbé ẹ̀yìn òdì ẹni arárọ̀ kan kì í gbẹ́yìn òdì gbogbo ẹ̀yìn òdì sí Ilé Ifẹ̀ ó ní gbogbo bí tẹ́ bàbá Yorùbá lónìí
nígbà tó di pé ọrọ̀ ọlà nǹkan kan dé ilé ò tó mọ́ ló mú gbogbo àwọn èèyàn wa lọ káàkiri gbogbo ibi tí wọ́n bá ti rí ilẹ̀ tí wọ́n ti máa ṣe àyè ibẹ̀. tẹ́ ẹ bá sì wo gbogbo òtàn pátápátá àwọn ìlú kọ̀ọ̀kan tá a ní ilẹ̀ Yorùbá lónìí Òkè Ìtàsẹ̀ nílé Ifẹ̀ ní ìtàn folklore wa ti sọ pé bẹ́ẹ̀ ni wọ́n kálukú ti pín yà pé òkè wọ́n máa lọ bí máa lọ ọ̀hún máa lọ ọ̀hún máa lọ bẹ̀rù. ìdí tí wọ́n fi lọ èèyàn ti pọ̀ ilé ò tó mọ́ ní gbogbo ọ̀gbọ́n bí wọ́n dó sí nífẹ̀ẹ́. èyí ò lẹ́yìn àkọ́kọ́ ṣe rí ọ̀rọ̀ tí bàbá mi sọ ń pa ogun ọ̀rọ̀ ń ṣe pàtàkì. níbi tá à ń pè ní Old Ọ̀yọ́ National Park lónìí 3,000 Yorùbá communities lórun lórí ogun. 3,000 Yorùbá communities lórun lórí ogun. ẹ wá wò ìgbà àwọn kálukú wa ń lọ ogun ti dé ogun léńdé àwọn kálukú gba bí lọ gbọ̀hún lọ ló mú gbogbo àwọn ìlú tí wọ́n wà létí igbó kó di pé èèyàn pọ̀ ńbẹ̀ lónìí. gbogbo ẹ̀ ló ti fẹjú ní ìsìn àti da gbogbo àwọn gbóhùnwó tó ń kálukú ti kọ́lé sí lọ bó sì orí náà nù à ń dàgbà ni. èyí ni kejì. ìkẹta ìgbà tó di pé àmúnilẹ́rù di ọ̀pọ̀lọpọ̀ ṣòro ó tú ọ̀pọ̀lọpọ̀ ìlú ká nílẹ̀ Yorùbá nítorí pé ibi táwọn èèyàn ò bá ti pọ̀ sí irú wọn dùn kó lẹ́rú. so Yorùbá rí security in numbers. security in numbers. tẹ́ ẹ bá wo Òṣogbo àti Ògbómọ̀ṣọ́ lónìí bẹ́ẹ̀ náà ni Ìbàdàn ẹjẹ́ àfi ti Ìbàdàn lẹ̀ ìlú tòsítòsí bí ni. tàbá wo Òṣogbo àtògbómọ̀ṣọ́ lónìí kí ní ń farahàn bẹ́ẹ̀ nígbà ogun tó léyàn dé Ìkòyí dúró níbì kan wọ́n ń jọba ń bẹ̀. ìlú tí baálẹ̀ tó jẹ́ pé baálẹ̀ ni lórí ibẹ̀ ọba wa mú fún wa bẹ́ẹ̀. so gbogbo ohun tó mú kí Yorùbá fọ́nká ní oko ẹrú ọrọ̀ àti ọlà lọ́kọ́kọ́ dálẹ̀ kó tó di pé ogun àtòkò ẹrú kúnkún. ìtọ́parí gbogbo ẹ̀ colonial rule. bó ṣe jẹ́ nù olóòtú. ẹ ṣeun alàgbà ẹ jẹ́ ń fi nǹkan kan kún fún wa o. kí ọ̀dà fún yín. alágbẹ̀dẹ àkọ́kọ́ ibi tó ti ń ṣe àgbẹ̀dẹ rẹ̀ wọ́n ti sọ di ojúbọ òrìṣà ní ààfin ọba Ifẹ̀. bẹ́ẹ̀ni. àwọn gbà pé ọ̀run ló ti ń sọ̀ kalẹ̀ wá tí wàá ń rọkọ́rọ̀ àdá. wọ́n ní ọba Ọọ̀ni sì fi ìyàwó fún un. bẹ́ẹ̀ni o. ṣùgbọ́n àwọn aráàlú wá kógun jà á wọ́n fún ní tí ò gbọ́dọ̀ jẹjẹ ó bínú padà ọ̀run ìtàn àròbájọ ni. ṣùgbọ́n ìtàn fi yé wa pé Ifẹ̀ ni àárọ̀kọ́rọ̀ àdá ti kọ́kọ́ bẹ̀rẹ̀. ó ti bẹ̀rẹ̀. àwọn Gíríkì àwọn onídàá sọ pé Sokoti lálágbẹ̀dẹ ọ̀run àwọn Yorùbá ò pé ní Sokoti o. tẹ́bá tún wá wo inú ọmọ Odùduwà méje èyí tá a pè ní Olówu ọ̀fọ̀ owó. obìnrin ní. bẹ́ẹ̀ni. obìnrin ní. ní ẹ fi máa pé òwú la kọ́ dábẹ́ ẹdẹ́wù ẹ bèrè wò. tẹ́ bá dàrin àwọn ànàgó Yorùbá ni wọ́n ń sọ Yorùbá wọ́n dàbí gbàtàgbà tún ń sọ Yorùbá báwọn ṣe é sọ láti bẹ̀rẹ̀ nu Yorùbá ni wọ́n. wọ́n ń bẹ ní Togo àbí Benin Republic ni kò yé mi lè rántí pàtó. ṣé wàá rí ìgbà tí láyé Ifẹ̀ Empire ló fẹ̀ jùlọ lórí jìnnà ó dé dọ̀rọ̀ mi ó dé ìdà omi ìwáṣẹ̀. ìyọ̀nù tó wà lára àwọn tó fún àwọn Yorùbá kiri. omi tó tún wá ṣe pàtàkì tá àti ìmẹ́nubà tó ṣẹ̀ṣẹ̀ rán mi létí tí ìsọ̀yí ṣẹ̀ṣẹ̀ sọ mí níyè tí àkùkọ díẹ̀ ti pọn pátì inú rẹ̀ sì yọ sọ. ó ní ìṣègùn àti ifá. àwọn Yorùbá máa ń rìn kiri láti dífá fún àwọn ọba ìlú. àwọn ní máa ń ṣe atúgun àwọn ní máa ń ṣe ogun ọ̀wọ̀lú.
ìlú tí wọ́n bá ti ṣe atúgun fún wọn tí wọ́n ṣe ogun ọ̀wọ̀lú fún wọn yálà babaláwo ni tàbí ṣègùn ọba àbẹ̀ ọ bẹ̀ wọ́n pé kí wọ́n dúró sí òun kí wọ́n má lọ mọ́ ni wọ́n fi máa kí wọ́n pé àti Ilé-Ifẹ̀ lẹ ti wá gbẹ̀jẹ́ ẹ̀gùn ìlú wa gbẹ̀yìn lẹ tẹ̀dó síbẹ̀ lẹ relé mọ́ àwọn tó fọ́n Yorùbá ká láti kà tí ń lọ bí 7 tàbí jù bẹ́ẹ̀ lọ́hùn. ẹ ṣeun bàbá àsìkò mi. nínú kéèbù ọ̀gá lòkété. bẹ́ẹ̀ ni bàbá mi. ọ̀sẹ̀ tó rìnrìn àjò tó ọmọ Yorùbá o. ẹ ṣeun. kò sí orílẹ̀-èdè jáde tẹ́ ẹ̀ bá ọmọ Yorùbá. ẹ dákọ̀ orílẹ̀-èdè ọ̀hún wọ́n wà ní China Yorùbá China wà Yorùbá India wà. wọ́n lọ kan àwọn Yorùbá kan ní Delta wọ́n ń pe ìlú wọn ní Ọbádùmílà Yorùbá ni wọ́n ń sọ pọ́nbélé ń bẹ̀ o láàrin àwọn Delta Ìgbò wọ́n wà ń bẹ̀ o tẹ́ ẹ bá sọ fún ọpọ́mọ Odùduwà ni wọ́n wá ní bàbá àwọn ọ̀sọ́ fún ọpọ́mọ Odùduwà làwọn o. wọ́n ní wo ejò wọ́n ló jí abẹ́rẹ́ lọ́jà wọ́n ló jí abẹ́rẹ́ wọ́n ní ọ̀yanu rẹ̀ wọ́n sì bá abẹ́rẹ́ 16 ń bẹ̀. eléyìí sọ ọmọ Yorùbá gbogbo èdè tẹ́ sì ń sọ Yorùbá ni. àtòkọ wọn. ẹ sì ní Ọbádùmílà ọmọ Ọbádùmílà nìyí kí ni ìtumọ̀ Ọbádùmílà? ọba jà fún mi láti ìgbà mílà ni àwọn Ìjẹ̀ṣà ló ní Ọbádùmílà. ibi oyè ọmọ ni. bí Yorùbá ṣe fọ́n kánú ògo ló sì jẹ́ fún wa ṣùgbọ́n tó dùn mí ni pé bá a ṣe fọ́n ká tó àkórajọ ká sì lo agbára yìí fún ìṣọ̀kan wa. ibi à ń lọ gan-an nù bàbá ibi à ń lọ gan-an. ìṣòro tá a nínú a ti sọ̀rọ̀ nípa èpè àólẹ̀ ò lè jà wá torí wọ́n ní èpè yìí sí ní ìjà àólẹ̀ ló sì wà wù tí Yorùbá fi bá wí. wọ́n ní ẹ̀ ń bá ṣe ń tẹ́nìkan ò ṣe rí ojú ẹ̀ ó rí ń tẹ́nìkan ò rí rí. ẹ ṣeun mi o. ẹ ṣeun bàbá bàbá mi àmọ̀rí yín bá ọ̀jọ̀gbọ́n Oyèníyì àmọ̀rí ẹ̀yin náà bá lágbára Ọlọ́run níjọ́ mẹ́jọ òní à á tètè bẹ̀rẹ̀ ètò láago 9 bá àti bẹ̀rẹ̀ nǹkan kan ló fà á tá a fi bẹ̀rẹ̀ lákòókò ẹni tí ó sì gba máikrófóònù lẹ́nu mi wọ́n ti ń sinmi léèkánná ẹ ṣe ìmọ̀rí yín bá ìbéèrè pọ̀ táwọn èèyàn ń jù ránṣẹ́ sí mi látòrí afọ́nrán ṣùgbọ́n bá àti máa wí ẹ̀jẹ̀ lépo kẹ̀kẹ́ ẹ̀ ń gbọ́ ń dùn mọ́ yín afẹ́kọ́mọ́ dùn mọ́ yín náà ni ṣùgbọ́n ẹ lọ wo ojú ìwé àwọn wẹ́bsáìtì iléeṣẹ́ méjèèjì tí ń gbé ohun yìí jáde Roots Radio Love àti Distinct Radio àtọrọ owó àníkẹ́ dá sí àṣà yín ni o gbogbo broadband bẹ́ẹ̀ tí ń wò tí ń rí rekete ń bàbá mi a máa sọ̀rọ̀ kan òpópó mọ́kà mọ́ roro owó ni wọ́n fi ń gbà o kó mọ iye yín bá bẹ́ẹ̀ bá ti dá àwọn wẹ́bsáìtì wa Roots Radio Love www.rootsradiolove.com ẹ rí bọ́tìnì bíi yẹ́lò kan níbẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ bó ṣe $1 kan bó ṣe $2 ẹ̀mí yẹn fi ran ètò yìí lọ́wọ́ bẹ́ẹ̀ dé distinctradio.com náà ẹ rí irú bọ́tìnì náà bẹ́ẹ̀ ẹ fi ràn lọ́wọ́ bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe wàhálà ẹ̀yẹn ṣáà ti pe kówé gbogbo tẹ́ ẹ bá ti fi ràn wá lọ́wọ́ àfimọ́ jíṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ sì nílé iṣẹ́ ẹ gbọ́ ti àwọn Legal Shield tá a fi bẹ̀rẹ̀ ètò àwọn náà ń ṣonígbọ̀wọ́ wákàtí kan ni ẹ̀yin náà lè wá kẹ́ ẹ wá polówó ń tẹ̀ ń tà báwọn a sì bá yín gbé sáfẹ́fẹ́ ó jẹ́ bó ti jẹ́ tọ́ ẹ̀yin àgbàlagbà mi ẹ jẹ́ ń yọkùn lọ́rùn yín ẹ ṣe ń mọ̀ rí yín bàbá bá dijọ́ mẹ́jọ àwọn ìbéèrè kankan ti jẹyọ tí n tí ì fẹ́ gbé sórí afẹ́fẹ́ nísìnyí a kójọ ń tún fi ṣọwọ́ sí yín jọ́ mẹ́jọ mo lérò pé bí n bá pè yín jọ́ mẹ́jọ ẹ̀yin bàbá mi méjèèjì ó jẹ mi. Ọlọ́run ọlọ́rẹ̀ mi wájú jọ́ mẹ́jọ lọ. àmì àṣẹ ẹ ṣeun. ẹ̀mí tí ò ní dọ̀la kì í dóṣù 6 Olódùmarè ló lẹ̀mí lọ́wọ́ yóò fún alẹ́mí gígùn ẹ̀mí gígùn ní sáyà. ẹ ṣeun o ẹ bá ń kí àwọn aráalé o ó dìgbà kan náà. ọ̀dà ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́. ó lè jẹ́ kí pẹ́pẹ́yẹ Àyìnlá jókòó kakọ́ ló ṣe bómi náà wọn lámẹ́sù àríkọ̀ bá bomi sùúrù mú rárá kó tó di pọ̀ dàrú pátá torí bọ́rọ̀ náà bá ti dàrú o àti lè rí tóbi.
bẹ́ẹ̀ ni tiwa yàtọ̀ sí tàyèyéye ká sọ̀rọ̀ tó mọ́gbọ́n dání ká ṣètò tó ní làákàyè kò síbòmíì tẹ́ ti bá kó wé life ni. èmi ò ní ibi kan dé sọ́kọ́. Adékúnlé Àrẹ̀mú ló kọ mi jẹ́ ọmọ ìyá Súnà Àpèdè Àrà. Dékúnlé wọ́n kọ́ mi nífá mo mọ̀fá, wọ́n kọ́ mi lédè mú mi dè, wọ́n kọ́ mi ṣọ́mùṣọ́mù mo mẹ́ran jẹ bí ọmọ ọdẹ. ó lè ṣe fún mi ṣebí mi máa lélẹ̀ ó sì ṣe wù mí ní ó ṣe jọba. Àní kí ọmọ fòjò pòjò kí ọmọ fòjò pòjò mi jẹ. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ni Àrẹ̀mú bàbá Fàwáàsì. Bójò bá ń rọ̀ ṣọ̀ṣọ̀ ẹyẹ oko kì í dún, kẹ́yẹkẹ́yẹ mọ́ dún mọ́ kó owó lógbò òde kankan. Ẹyẹkẹ́yẹ mọ́ dún mọ́ kó owó lógbò ọ̀dẹ̀. Arínádẹ́gbó ni ìbọn mi ẹlẹ́gbẹ́ ọ̀dẹ abìjó wìnì kìnkìn. Yorùbá wù mí, Yorùbá rè mí, èdè bàbá mi ni. Kárí ni lókèèrè ká ṣàpọ́nlé, kárí ni lókèèrè ká ṣàyẹ́sí Yorùbá lónìí ìyan. Kò síbi táì ti gbé kíra ẹni. Ẹ káalẹ́, ẹ kú ọ̀sán, ẹ kú òwúrọ̀, ẹ kú ọ̀gìnìtì, ẹ kú ọ̀rìnrìn, ẹ kú rìsẹ́ṣàn. ọkọ̀ mo bá bẹ̀ tó dùn dé. tàbí àtẹ̀dọ̀ ni wọ́n ṣe fọ́. Ẹ wá jẹ́ àṣenà sí orin fẹ́lẹ́gbẹ́ wa. Ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ mọ́ fàgbà ṣe yẹ̀yẹ́, ẹ mọ́ fàgbà kọ́rọ̀ sọ. Wọlé Ṣóyínká Kogi yìí bàbá wa ni. Tó bá wẹ lẹ́nu ló lè wí, àmọ́ kẹ́ ẹ mọ́ fàgbà ṣe yẹ̀yẹ́, ẹ mọ́ fàgbà táyín ẹyẹ tẹṣọ àgbà mọ́lẹ̀. ọkọ̀ jòjò lọ wá sùn lọ́dọ̀ mi. alẹ́lẹ́. Bàbá wí bàbá wí bàbá wí bàbá fọ̀. Ẹ pọ́ ọmọlúàbí ni yín ẹ sì wá ń tẹṣọ àgbà mọ́lẹ̀. Wọlé Ṣóyínká dání yìí káyé ó kò lẹ́ni àárífín kẹsàgbéjẹmọ́wọ́ jàmọ́ mi. Àárínilóde àbèrè, àárínilóde àbèrè. Adékúnlé lèmi jẹ́ ọmọ ajagun mọ́mọ́ rotibọn àyàkókò nà kí ajímú tábà tí wọ́n ń pè lóògùn. ọjọ́kọ̀ kò tí mọ̀ àṣàkì àtẹ̀dọ̀ ìyàwó jẹ́ kí n sá fún. àní ṣàkì àtẹ̀dọ̀ ìyàwó jẹ́ kí n sá fún. bọ́lákúnjọ́kọ̀ kò tí mọ̀ ìyàwó ṣàkì àtẹ̀dọ̀ ìyàwó jẹ́ kí n sá fún. Ó jẹ́ bó ti lóhùn ó jẹ́ lóòjọ́ tòní. Ètò tí ó wọlé lẹ́yìn eléyìí wọ́n ti ń gbáradì. Kòwé life lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ méjì tó yàtọ̀. Distinct Radio ẹlẹ́rọ amìjìjìn tó kárí ayé ó yàtọ̀ láti Arlington, Texas. Àti Roots Radio Love tó sẹ́lẹ̀ńkájọ tó ń sín pẹ́pẹ́pẹ́ láti Washington DC. Wọ́n wá parapọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú mi méjèèjì. Kẹ́sì Badru àkẹ́sì bọ̀bọ̀ láti iléeṣẹ́ Distinct. Àti Charles ọmọ ọ̀kan làwọn èjìrẹ́ òyìnlàkí ẹ̀dúnjọbí ọba ọmọ. Ní wọ́n panupọ̀ ní wọ́n gbé kòwé sórí ìjókòó. Kòwé rèé ẹyẹ ìkìlọ̀. Kòwé rèé ọmọ ọ̀dọ̀ àgbà ìdágbére lónìí. A lọ lónìí pẹ̀lú ìyọ̀ǹda Elédùmarè ọba ọ̀gá ògo. A tún padà dé ńjọ́ mẹ́jọ. Ẹ ń bá pé amọ́ bọ̀ àwọn làní délé bá. Ọmọ ayé ṣé mo wí rèé Ṣàngó àtògùn bí mo wí lájò ṣàn ní gbémi ránṣẹ́ lé. Ìní ó dùn ó ná kí n mọ̀ bá àjẹkọ̀ tó léegun akíntẹ̀ tó mọ̀ lọ. Ṣé rí abala ibi tí àwọn àgbàlagbà méjèèjì yìí ti sọ̀rọ̀ yìí? A rọra gé kúrò nítorí ìbẹ̀rẹ̀ bí ẹ̀fẹ̀ bí nǹkan kan àti polówó ọjà. A gé kúrò, a wàá gbé sórí YouTube. Ẹ rí lórí YouTube 70 Smiley. Ẹ lọ mọ̀ wò ń bẹ̀ kẹ́ fi mọ̀ rántí bó bá dijọ́ mẹ́jọ. Ògidì ọ̀rọ̀ ìtàn Yorùbá mi látún mú wá àtàwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ń bá ń jà láàrin ìlú. Ẹ mọ̀ kó ń bẹ̀. Rédíò méjèèjì tá a wí fún yìí ẹ sọ wọ́n dàdí mẹ́rù, ẹ dì wọ́n sápò, ẹ gbé wọn sápò, ẹ gbé wọn rìn. Àwọn méjèèjì ní ẹni application o. Ẹ download application wọn Distinct Radio. Bẹ́ẹ̀ ṣe ti rí logo òun, logo tẹ̀ ń wò yìí, eléyìí tẹ̀ rí ti Distinct nu tó ṣe rí roboto òun. Eléyìí tẹ̀ ń wò yìí búlù yìí ti Root Radio Love náà nu. Bẹ́ẹ̀ bá ti débi tẹ́ ti download application ẹ ti rí ń bẹ̀. Ẹ bá ti tẹ Root Radio Love ìbàjẹ́ Google Play yín ni ẹ mọ̀ ṣàsọ̀kalẹ̀. Ìkejì náà bákan náà ni bọ́jẹ́ lórí iTunes méjèèjì ẹ download ẹ wá yẹ àwọn méjèèjì wò lórí TuneIn apps. Bẹ́ẹ̀ bá ti wá ń yẹ̀ wọ́n wò lórí TuneIn app bọ́tìnì kan wà ńbẹ̀ tí wọ́n ń pè ní follow ẹ̀ mọ́ follow nṣó. Eléyìí kú òní tàwọn àyèyé iye gbogbo láìfù tẹ́ ẹ mọ̀ ń wò tẹ́ ẹ mọ̀ ń gbọ́ tó jẹ́ pé ìtòkùtò àtònù tí ò ní í ṣe ni láǹfààní. Ẹ lo àkókò yín fún tó nítumọ̀, ẹ lò fún ìṣọ̀kan Yorùbá, ẹ lò fún ìlọsíwájú Yorùbá. Ọmọ ayé mo wí rèé Ṣàngó àtògùn bí mo wí lájò
ṣọ́ọ̀nì gbémi ránṣẹ́ lé ní ó dùn ó ná kí n mọ̀ bá àjẹkọ́ tó léegun Dékúnlé ní ti ń wí eléyìí ò jẹnu wa lọ Àrẹ̀mú nǹkan ọmọ ìyá àsúná ti ń jẹmú fún abọ́ mi màrèhè o abọ́ mi màrèhè o mo ti jíṣẹ́ ẹran mi abọ́ mi màrèhè mo bẹ̀rù àgbà. níbi tá a bá ti fẹ́ ṣe ti bí Àríkẹ́ àmọ́gbà lálejò tààràtàrà tí n bá wá jẹ́ ká méjèèjì ọ̀rẹ́ àlìkìyàmọ́ mi náà ò ní pẹ́ dé tíyálé pẹ̀lú ìyàwó kárẹ́ balẹ̀ wọn ló ti ṣàgbákò ẹ̀ ká má bàa pa mí lọ́mọdé èmi náà ṣe ń pa méjèèjì sí ọ̀nà èmi yé mi ra fi hùsù ti gbọ́ ìgbàjẹ́ náà ló kú kó tó yé ìgbàjẹ́ náà ló kú kó tó yé o ṣe bí gbàjẹ́ náà ló kú kó tó yé. èmi mú káìlà ṣe ń wẹlẹ òkú ti mọ kó o ní gbọ́ bàbá gúnṣu lódó bàbá lọ ta ló lọ ìwà átá ò ní pa.